ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọkàn ní ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. tẹ́lẹ̀tẹ́lẹ̀ lólórin àgbà kan lórílẹ̀‐èdè nàìjíríà yìí ló kọrin fún gbogbo àgbáńlá ayé wípé amọ̀nà tètè bọ̀ ó amọ̀nà tètè bọ̀ ayé ń bàjẹ́ ó amọ̀nà tètè bọ̀ ẹ̀ṣẹ̀ ń gorí ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ ayé máa dobírí po amọ̀nà nísìnyìí kì í ṣayé nìkan ilẹ̀ yorùbá ń bàjẹ́ ó amọ̀nà tètè bọ̀ ẹ̀yin alálẹ̀ yìí ẹ máa dìde ó amọ̀nà tètè bọ̀. bí bá ń pe àwọn alálẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé bóyá mò ń pa àwọn òrìṣà mò ń pe àwọn ẹ̀mí àwọn bàbá wa tí wọ́n tẹlẹ̀ yìí dòní nítorí pé nínú kìrìsìtẹ́nì bó bá ń pọ ọlọ́run jákọ́bù ọlọ́run ábúráhámù ọlọ́run àwọn bàbá wọn tó jíṣẹ́ eléyìí tí ọlọ́run rán wọn ni níta àwọn mùsùlùmí náà wọn a máa pera wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ńlẹ̀ tiwa nílẹ̀ yorùbá àwọn tí elédùmarè rán táwọn náà sì jíṣẹ́ á pa wọn náà kódà ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti ń dorí ilẹ̀ yorùbá kodò ọba olúwo jáde gbangba gbangba wọ́n wá sọ̀rọ̀ wọ́n sì sọ wípé ọ̀rọ̀ àṣírí ni táwọn sì tú jáde tó ní ṣe pẹ̀lú ọ̀ọ̀ni adéyẹyè wípé kábíyèsí ọ̀nìrìṣà ń gbìyànjú láti gbẹ̀mí wọn tí wọ́n sì sọ wípé ìjà yìí ò lè parí láàrin àwọn méjèèjì títí láéláé. ẹgbìnrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ yorùbá bá a ti ń pàkan nìkan rú wọ́n ti bára wọn jẹ lórí ewé wọ́n ti bára wọn mu lórí ewé wọ́n mọ̀ àti jáde àti wọlé ilẹ̀kùn ní gbogbo wọn jẹ́ síra wọn gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí ní kẹ̀yìn sí ara wọn báyìí àwọn lọ́balọ́ba ilẹ̀ wa tó jẹ́ kí wọ́n sora wọn pọ̀ gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀ tọ́ àyédè èmi ò gbọ́ tiẹ̀ wo ò gbọ́ tèmi wá bẹ̀rẹ̀ sí ní gbàárín wọn kọjá bígbà tí èṣù láàlú ògiri òkò òbẹ́lẹ́kún sunkún ẹlẹ́kún sunkún láàárọ̀yè ń ṣẹ̀jẹ̀ tí ò bá gbàárín ọ̀rẹ́ méjì kọjá nítorí pé aláwọ̀ méjì lèṣù apá abìkan àwọ̀ ọ̀tọ̀ apá abìkan àwọ̀ ọ̀tọ̀ a wá di wípé apá báyìí àwọ̀ báyìí lèṣù ní ìyún náà àtún ní àwọ̀ báyìí náà lèṣù ní. mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé ní dédé àkókò tí ẹ̀ ń gbọ́ mi yìí. ní kété tí mo rí fọ́nrán fídíò yìí mo nílò láti wọnú studio directly. ní dédé àkókò tẹ́ ń gbọ́ mi mo fẹ́ kẹ́ dákun torí ọlọ́run kẹ́ ẹ wo fọ́nrán fídíò yìí délẹ̀ ọ̀rọ̀ tí olúwo sọ mo máa gbé wá fún yín kẹ́ ẹ lè mọ̀ wípé ó wà authentic kẹ́ ẹ dẹ̀ lè mọ̀ wípé kì í ṣe fọ́nrán fídíò tó jẹ́ wípé wọ́n ti ṣe tipẹ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook kábíyèsí ọba olúwo fúnra ara wọn Emperor Abdulrasheed Akànbí Tẹ̀lúwàn ó wà níbẹ̀ òun sì ní latest video tó wà ńbẹ̀ báyìí fọ́nrán fídíò àṣírí ńlá eléyìí tí kábíyèsí ọba olúwo tí wọ́n tú ń gbé jáde wá fún yín. Olúṣọlá olómi ọgbọ́n ló kọ mi o Oyèlẹ́kàn ló kọ bàbá tó bí n lọ́mọ ọmọ Ẹ̀gbá ni mí ọmọ ará aké màjú méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sinmi
tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń wò wá ẹ bá mi subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ lè máa rí wa wò lóòrèkóòrè báyìí náà. ẹ̀yin tẹ́ tún ti wá ń wò wá tipẹ́ àtẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wò wá ẹ̀yin náà ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section ẹ bá mi share rẹ̀ ẹ pín ẹjọ́ délé kẹjọdọ̀kọ ẹ jẹ́ n kọ́kọ́ fi fọ́nrán fídíò yìí kí n kọ́kọ́ fi wọ̀nyí náà ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí kábíyèsí ọba Olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí tẹ̀lú kínní ẹ gbọ́ ohun tí wọ́n wí kó tó wá di wípé a bẹ̀rẹ̀ sí ní jíròrò rẹ̀ kí n má dá yín lágara. This message is for Nigerians, most especially the Yorubas. I'm saying this because I want other Nigerians to know. When I get on the throne, we see me talking about this Ooni Adeyeye. You will see me talking about what you don't know. I will tell you today. The governor of Osun State, commissioners, and all. This I helped Ooni Adeyeye, but because Ongbe Orisha law, he was holding Orisha as and me, God has put me as above Orishas, as a king. But let's look at it. And because of that, as a kingmaker or somebody that helps a king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall. Then the next thing, they packaged a woman. It was a woman that was packaged for me, but I don't know her from Canada. Well, it was packaged for me, it was a setup. After they set me up, they were talking to her in our own, she was in my house and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Ya video, Nino Yara, Yomo Bimilerio, this wife will be, this supposedly wife, an ex-wife. Well, it was death they sent into my house and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Orisha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Ooni Adeyeye Enetogunwusi that asking what was the lady doing with him in the hotel. I won't mention the hotel, but when there is clarification, I will be mentioning. I'm also kí ni ẹ ń ṣe ní hòtẹ́ẹ̀lì papọ̀ lẹ́yìn ìgbà tó òun náà lọ gbalé fún àtọmọ àtìyàwó ní Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì. Ẹ wá ní mò ń sọ̀rọ̀ tó bá jẹ́wọ́ ni ìyàwó tó fẹ́ pàwọ́ ẹ̀yin ọmọ Yorùbá o, tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́yìn ni ìyàwó tí wọ́n sẹ́ẹ̀tì sínú ilé ẹ̀ tó wá pa tí ò rí ọ pa. Ìjà yóò lè tán láti máa bá lọ ní èmi ò sì ṣe é pa. Ọba aṣoògùn títí òrìṣà ọkàn Ṣàngó ò lè pè mí bàbá mi ní òrìṣà, bàbá mi ní Ṣàngó, bàbá ńlá mi, ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá náà lọ. Mo ti dọ́ba lénìí. Ṣàngó ò lè pa mí, Ṣàngó is a criminal. Ògún ò lè pa mí, Ògún is a criminal. Àwọn bàbá ńlá wa ni, they are not criminals, so they won't be killing their children. Ògún àti Ṣàngó ìpààyàn. Ọlọ́run ọba Olódùmarè nìkan lọ́mọ gbàtẹ́yìn. Kọ́ máa gbógun tò, kọ́ máa ṣe ogun ẹ̀. Wọ́n ní Ọọ̀ni ó suspend mi, Ọọ̀ni lè suspend èmi lọ́ba.
paramount ruler or suspend another paramount ruler. So ojú mi lọ ní àgbáwo àbó fi po ojú mi lọ. Yamba set 1 2 3 ní Ọ̀ṣun kò ṣe pé àwọn paramount rulers wọn ò kàn lè kó gbogbo wa sí number 1 ní àwọn tá a jẹ́ náà paramount rulers. So kó ń kálukú lọ mọ pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjì lọ. Bẹ́ẹ̀ bá ti ṣe bí sí mi níjọ́ lẹ́yìn nígbà òun ṣéun àmọ́. Ẹ ti wá rí ìdí tí mo ṣe kọrin ká mọ̀nà tètè bọ̀ nílẹ̀ Yorùbá káwọn baba ńlá baba wa kọ́ má sùn lọ́nu. Mo fẹ́ kọ́kọ́ rántí fọ́nrán fídíò kan eléyìí tó jẹyọ jáde wá nígbà tí kábíyèsí ọba Olúwo tìlú Ìwó tí wọ́n wà lókè òkun ní Canada tí wọ́n make mention yìí. Fọ́nrán fídíò yẹn jáde wá látọ̀dọ̀ arábìnrin kan ní tòótọ́. Níbẹ̀ láti rí lára àwọn fọ́nrán fídíò tó jáde ńgbà yẹn láti rí ibi tí kábíyèsí ọba Olúwo tí wọ́n ti ń yí kinní kan mọ́ pépà báyìí. Ibẹ̀ ni wọ́n ti ń bi wọ́n ní ìbéèrè kọ̀ọ̀kan ní tòótọ́ fọ́nrán yẹn jáde. Ṣùgbọ́n ṣé ká gbà wípé wọ́n dẹ wọ́n ní tòótọ́ ni? Àbí àṣírí wo ló wá wà tó débẹ̀ débi wípé onírìṣà ó fẹ́ pa Olúwo? Kábíyèsí ọba Olúwo tún sọ̀rọ̀ débì kan wípé tí kinní tó bá escalate ẹ gbọ́ tó bá tún fẹjú kẹ̀kẹ́ sí àwọn tún wá máa dárúkọ àwọn ibì kankan. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ egun àlárè o. Kélédùmarè ó wá ṣàánú báyìí o. Níṣẹ́ la nérò yìí pé gbogbo nǹkan ti lọ́lẹ̀. Ẹ ti wá rí kókó ìjà tí ń bẹ láàrin Olúwo àti Ọ̀nìrìṣà. Kì í ṣe wípé Aláàfin ló dá ìjà lẹ̀. Kì í ṣe wípé Olúwo dédé bọ́ sẹ́yìn Aláàfin nítorí wípé lágbájá lójú tàmẹ̀dò lójú. This is personal issue. Ohun tó ní ṣe pẹ̀lú ọkàn sí ọkàn tí ò ní ṣe pẹ̀lú ìtẹ́ sí ìtẹ́. Àwọn ọba wa kò wá ṣàpọ́nlé fún ìtẹ́ mọ́ o. Ìjà lókù tí wọ́n ń bára wọn jà lórí ìtẹ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ̀ Yorùbá ìdí tí a ṣe máa ń gbóṣùbà káre fún Ọ̀nìrìṣà òun náà ni wípé bẹ́ẹ̀ wí ogún bẹ́ẹ̀ fọ́ ọgbọ̀n. Ọ̀nìrìṣà ò ní fèsì o. Wọ́n sì máa ń sọ pé bẹ́ẹ̀ làgbàlagbà ń ṣe. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tí Olúwo sọ, ọ̀pọ̀lọpọ̀ lẹ́tù wá máa jáde wípé Olúwo wọ́n ń sọ̀rọ̀ nítorí báyìí. Ẹ já gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n lásìkò yìí à á fẹ́ kí bàbá wa kábíyèsí lẹ́yìn ọba ìlú mi ẹ jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀. Lẹ́yìn ọba ìlú mi tí ń ṣe Aláké tilẹ̀ Ẹ̀gbá ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ Òkú Kẹ́nù Kẹrin Mòkèrèlú Òjígí Alábàjá Ṣẹ̀gì. Lẹ́yìn ọba ìlú mi ọba tí mo tún bọlá tí mo bọ̀wọ̀ fún jù lọ ní gbogbo àwọn lọ́balọ́ba kákọ́ wọn lọ́balọ́ba tó ṣẹ̀ wá máa tò tẹ̀lé kí n tó wá sọ lẹ́yìn ilé òun náà ni Ọ̀nìrìṣà. Mo mà nífẹ̀ẹ́ Ọ̀nìrìṣà pọ̀. Oṣù kẹsàn-án yìí ni ìgbà àkọ́kọ́ tí máa rí Ọ̀nìrìṣà sójú kojú mi báyìí. Inú mi dẹ̀ ń dùn. Látara kíni? Látara ìmúra wọn, ìkọ́wọ̀ọ́rìn wọn pẹ̀lú àwọn ìṣàngbé wọn. Kódà ní èní eléyìí mo sì wo fọ́nrán fídíò kan eléyìí tó jẹ́ pé wọ́n lọ sí UK ní street Oxford University. Gbogbo àwọn tí wọ́n máa ń lu kíní tẹ̀lé wọn yẹn tó
tó máa ń kọrin tẹ̀lé gbogbo wọn pátápátá ni wọ́n jọ lọ. Látara àwọn ìgbìyànjú tí kábíyèsí máa ń ṣe, wọ́n tún máa ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ wa lárugẹ. Eléyìí tó ní ìgbà tá a fi nígbàgbọ́ wípé láti Ilé-Ifẹ̀ àṣà àti ìṣẹ̀lẹ̀ wa kò mẹ́rí. Ṣùgbọ́n eléyìí tí ọba Olúwo wá jáde wá sọ, kódà ẹ rí i pé wọ́n tàkìrì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú ọ̀rọ̀ wọn, wọ́n tàgé àwọn commissioners. Wọ́n wá ní onírìṣà, wọ́n ní wọ́n suspend ọba Olúwo. Èmi ò tí ì gbọ́ ròyìn yẹn o, because a ò tí ì mọ ohun tó ṣẹlẹ̀. Òun lọba Olúwo ń jà wípé they are both paramount rulers, wípé kò sọ́ba tó jù. Paramount ruler Ilé-Ifẹ̀, paramount ruler Ìwó. Kábíyèsí Olódùmarè, kí ni ilẹ̀ Yorùbá dà báyìí? Kí ni ilẹ̀ Yorùbá dà? Gbogbo ọmọ kóòtù òjíire ẹja jáde wá. Ẹja fojú ìwòye wa wò ó ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúwo tí wọ́n sọ. Màá tún fọ́nrán fídíò yìí play o, nítorí pé mo fẹ́ ká tuntun gbọ́ dáadáa. Ká gbọ́ ká digest ẹ̀. A mọ̀ wípé kábíyèsí ọba Olúwo ọjọ́ Ẹtì Friday wọ́n sì lọ sí ọ̀dọ̀ ọba Olúbàdàn. Wọ́n dẹ̀ ṣẹ̀ parí ọdún ọlọ́jọ́ ní Ilé-Ifẹ̀ ni. À ń parí ọdún ọlọ́jọ́, a tún ní kí kábíyèsí onírìṣà kí wọ́n torí bọ nǹkan. Àtayébáyé lèèyàn ti ń ràn yàn lọ́wọ́ o, nítorí ẹni abábálábà ní bàbá o. Wípé wọ́n ran ọba Adéyẹyè lọ́wọ́ láti gorí àpèrè. Ó ṣeé ṣe nítorí wípé nígbà tí ọba Adéyẹyè mọ̀ọ́mọ̀ dupò, àwọn tí wọ́n jẹ́ lọ́balọ́ba ń bẹ ní ìtòsí, wọ́n yọjú sí wọn. Oníkálukú ló sì máa dẹ̀ ní ààyò tiẹ̀. Ṣùgbọ́n tí ẹ mọ̀ wípé àwọn lọ́balọ́ba méjèèjì wọ́n ti jọ ṣe dáadáa sẹ́yìn rí. Ó dà, mo fẹ́ kọ́kọ́ sọ pé kí ni àrídájú eléyìí tí kábíyèsí ọba Olúwo rí tí wọ́n fi sọ pé àwọn ni wọ́n plant arábìnrin. Ṣùgbọ́n wọ́n sọ wípé ọba onírìṣà, ọba Adéyẹyè ni wọ́n tún padà gba ilé fún arábìnrin yìí àti ọmọ tó sọ pé ó bí fáwọn. Àbí ṣé ká sọ wípé ọba onírìṣà ó tún sì ń cover up fún ọba Olúwo ipò dá ìyàwó Olúwo ní èèyàn mi dáadáa dẹ̀ ni ọba Olúwo. Wọ́n ṣe lè ṣe ṣùgbọ́n jẹ́ ìwọ sì máa bọ̀ báyìí ṣe báyìí. Ẹ tún wo fọ́nrán fídíò yìí lẹ́ẹ̀kan sí, ṣùgbọ́n ẹ má gbàgbé láti fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ já share rẹ̀. Ẹ jẹ́ ó dé gbogbo ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá. Ká fi èròǹgbà wa ṣọwọ́. Ire àtayọ̀ la fi pàdé o. Ó dàbọ̀. This message is for Nigerians, most especially the Yorubas. I'm saying this because I want other Nigerians to know. When I get on the throne, we see me talking about this Ooni Adeyeye. You will see me talking about what you don't know. I will tell you today. The governor of Osun State, commissioners, and all. This I helped Ooni Adeyeye, but because Òun gbé òrìṣà lọ́wọ́, he was holding òrìṣà as
And me, God has put me as above Orishas, as a king. Well, let's look at it. And because of that, as a kingmaker or somebody that helps a king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall. Then the next thing, they packaged a woman. It was a woman that was packaged for me, but I don't know her from Canada. But it was packaged for me, it was a setup. After they set me up, they were talking to her in our own, she was in my house and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Ya video, Nino ya, this wife will be, this supposedly wife, an ex-wife. Well, it was death they sent into my house and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Orisha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Ooni that asking what was the lady doing with him in the hotel. I won't mention the hotel, but when there is clarification, I will be mentioning. I'm also kí ni ẹ ń ṣe ní hòtẹ́ẹ̀lì papọ̀ lẹ́yìn ìgbà tó òun náà lọ gbalé fún àtọmọ àtìyàwó ní Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì. Ẹ wá ní mò ń sọ̀rọ̀ tó bá jẹ́wọ́ ni ìyàwó tó fẹ́ pàwọ́ ẹ̀yin ọmọ Yorùbá o, tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́yìn ni ìyàwó tí wọ́n sẹ́ẹ̀tì sínú ilé ẹ̀ tó wá pa ọ́ tí ò rí ọ pa. Ìjà yóò lè tán láti máa bá lọ ní èmi ò sì ṣe é pa. Ọba aṣoògùn títí òrìṣà ọkàn Ṣàngó ò lè pè mí bàbá mi ní òrìṣà, bàbá mi ní Ṣàngó, bàbá ńlá mi, ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá náà lọ. Mo ti dọ́ba lénìí, Ṣàngó ò lè pa mí, Ṣàngó is a criminal. Ògún ò lè pa mí, Ògún is a criminal. Àwọn bàbá ńlá wa ni, they are not criminals, so they won't be killing their children. Ògún àti Ṣàngó ìpààyàn. Ọlọ́run ọba Olódùmarè nìkan lọ́mọ gbàtẹ́yìn kọ́ máa gbógun tò kọ́ máa ṣe gbogbo ẹ̀ wọ́n ní Ọọ̀ni ó suspend mi, Ọọ̀ni lè suspend èmi lọ́ba, paramount ruler ó suspend another paramount ruler. So ojú mi lọ ní àgbáwò àbó fipò ojú mi lọ. Yamba sẹ́ẹ̀tì 1, 2, 3 ní Ọ̀ṣun kò ṣe pé àwọn paramount rulers wọn ò kàn lè kó gbogbo wa sí number 1 ní àwọn tá a jẹ́ náà paramount rulers. So kó ń kálukú lọ mọ pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjì lọ. Bẹ́ẹ̀ bá ti ṣe bí sí mi níjọ́ lẹ́yìn nígbà òun ṣéun àmọ́.